Ẹ káàbọ̀ padà lórí tẹ̀lé Matrices àti determinants náà la ṣe wà. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwa tí a ń bá mi ká lọ tá a dẹ̀ ń fi àwọn fẹ́ràn ọlọ́kan ọ̀jọ̀kan ní sọwọ́ sí àwọn tí ó lè jàǹfààní lórí wọn. Ká lọ mọ̀ o pé ó rọrùn fún wa tá a bá fẹ́ jàrọ̀ row àti column nínú matrix wa pẹ̀lú operator kan tí a ń pè ní transpose. Nínú fẹ́ràn eléyìí tí ẹ wò yìí màá máa ṣàlàyé rẹ̀. Ẹ mú gègé yín ẹ bá mi ká lọ. Jẹ́ tí lèyàn bá yé wa nínú tí wọ́n fẹ́ ká túmọ̀ òun náà ni pé kí ni o transpose matrix. Ẹ̀rí transpose matrix kan a máa pè ní a raised power t. A raised power t yẹn tẹ́ bá ti rí òun náà ni pé kí ni o a transpose. Kí ni a transpose? Òun náà ni pé kí ni o kẹ́ mọ interact row pẹ̀lú column. Ajá sí pé tí ó dà matrix kan tẹ́lẹ̀ bá jẹ́ n by n, kí ni transpose ló mọ̀ jẹ́ n by m. Kò le rárá. Òun náà ni pé kí ni o tí èmi tó bá jẹ́ 1 2 3 4 5 6. Ajá sí pé transpose náà jẹ́ pé kí ni o èyí tó wà ní row òun ẹ tó wá sí column. Row ni dàdàngọ́mí yìí wà tẹ́lẹ̀ ó yẹ ẹja gbé wá sí column yóò jẹ́ kí ni o 1 2 3. Row ni bọ̀dá yìí náà wà tẹ́lẹ̀ ó yẹ ẹja tóun náà sí column òun náà jẹ́ kí ni o 4 5 6. Tẹ́ bá ti tó báyẹn a máa pè ní kí ni o a máa pè ní transpose. A máa pè ní transpose matrix tó dán lè ní kẹ́ wá transpose matrix kan. Ó yá ta ni ó sọ transpose matrix yìí fún mi báyìí 1 2 4 5 6. Ó yá kí ni ọmọ jẹ́ bá a mi ni o. Ajá sí pé a transpose mi ni ọmọ jẹ́ pé kí n mọ interact row pẹ̀lú column. Ọkùnrin yìí column ló wà tẹ́lẹ̀ kí n gbé wá sí row. Ajá sí pé ọmọ jẹ́ kí ni o 3 1 4. Eléyìí náà column ló wà tẹ́lẹ̀ sọ di row yóò mọ̀ dí kí ni o 4 2 5 5 1 6. Ẹ dákun sí àtìgbọ́ yé báyìí.